الحمد لله الذي أحيانا بعدما أمتنا وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أمتنا وإليه النشور. الحمد لله الذي أحيانا بعدما أمتنا وإليه النشور. جماعة ميامي نينو الإسلام أكرماني كيولا يجلس الله فنقول السلام عليكم ورحمة الله تعالى وبركاته. كيولا مبين وقوا ọmọ ìyá mi ìní ní ọjọ́ kẹrin nínú oṣù kẹfà. Àdúrà tàárọ̀ yìí tó jẹ́ àdúrà òwúrọ̀ tí wọn ló fi ránṣẹ́ sáwọn ẹni tó nífẹ̀ẹ́ tó pa wọn náà nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn. Òun náà ni wípé Ọlọ́run kó wọlá ní tán pè ní ẹ̀rín tí ò ní di àrùn. Òun rìn lọ́nu ayé o. Ẹni tọ́lọ́ bá fún lówó lánàá tó bá dẹni tí ò lówó mọ́ lónìí tó dolówó àná ó ti rìn lọ́nu ayé. Ẹni tó já sí pé ó dẹni tó lálàáfíà lánàá ó wá dé láìsàn lénìí ó ti rìn lọ́nu ayé. Bẹ́ẹ̀ ni ẹni tó já sí wípé ó dẹni tí rọ́wọ́ ti bẹnu lánàá ó di ọlọ́mọ ni lánàá ó wá dẹni tí ò lọ́wọ́ mọ́ lénìí ó dàgálẹ̀. Bẹ́ẹ̀ ni ìwé ń tọ̀hún ó ti rìn lọ́nu ayé. Mo pàṣẹ pẹ̀lẹ́sì Al-Qur'ani sínú ìgbésí wọn tó ń gbọ́ mi lówùúrọ̀ ọjọ́ tòní lónìí ọjọ́ sátidé tá a mọ̀ sí ọjọ́ kẹrin oṣù kẹfà. Ò ní rìn lọ́nu ayé, ọmọ rẹ ò ní rìn lọ́nu ayé, ọkọ rẹ ò ní rìn lọ́nu ayé, bẹ́ẹ̀ ni aya rẹ ò ní rìn lọ́nu ayé. Ò ní dọlọ́lá àná, bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní sọ ọ́ dàgálẹ̀, bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ò ní pa ọ́ fọ́tayọ̀, bẹ́ẹ̀ ni Ọlọ́run kó wọlá agbára ṣe Al-Qur'ani Karim. Gbogbo tó ń wò tí ń jẹ́ dùnnú rẹ Ọlọ́run ọba ò ní sọ dẹkùn fún ọ. Gbogbo tí ń jẹ́ ẹkún tí ń pa ọ́ lẹ́kún Ọlọ́run ọba yóò sọ dídùnnú ọlá agbára àtàṣẹ tí ń bẹ lára Al-Qur'ani Karim. Bẹ́ẹ̀ ni tó bá ti ń fi àdúrà yẹn ránṣẹ́ sí iye àwọn tó nífẹ̀ẹ́ tó ń share rẹ̀ sínú gúrùpù ọ̀n share rẹ̀ wọ́n fi ń ṣe sàárà náà nù pẹ̀lú àṣẹ Al-Qur'ani Karim tí ń bẹ ní ọwọ́ mi. Wọlá àpọ́nlé Al-Qur'ani Karim, wọlá àpọ́nlé Al-Qur'ani tàná ni tèní náà ni tó bá dọ̀la náà kò tún ní tí pẹ̀lú àṣẹ Al-Qur'ani tó bá dọ̀la àlefi ẹ̀mí rẹ̀ àlefi wo sàpátì ẹ̀mí rẹ̀ ò ní dàwátì inú ayé. Ọlá àlùbáríkà nábì, ire ayọ̀ rẹ̀, ire ìdùnnú rẹ̀, ire ìfọ̀kànbalẹ̀ rẹ̀ Ọlọ́run bá yóò bá fi tì ọ́ lọ́wọ́. Ọlá agbára àṣẹ tí ń bẹ lára Al-Qur'ani Karim. Fàdúrà yẹn ránṣẹ́ sí iye àwọn èèyàn tó bá wù ọ́. Bẹ́ẹ̀ ni bó bá jẹ́ kó ìrẹ́ máa pọ̀ sí bẹ́ẹ̀ ni kò sì máa fàdúrà yìí, bẹ́ẹ̀ ni kò sì máa fi ránṣẹ́ sí, bẹ́ẹ̀ ni ìdùnnú sì máa wọlé tó ọ wá. Orúkọ tèmi ni Ustaz Ismail Ọláwálé Ajíbọ́lá aka ọmọkọ̀ọ́sọ ọmọkọ̀ àjẹ́. Ìdààmú ò ní dé bá wa o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.